mo rí mọ́tò ọ̀kan lánàá tí wọ́n sẹ́ndì sí mi ní tí àfàwà Kamiluddin Al-Adabi èyí tí wọ́n fi challenge àfàwà àgbà Sheikh Abdulkadir onílé márùn wọ́n wá sọ nínú fídíò yẹn ọ̀rọ̀ méjì ni wọ́n sọ mbẹ̀. ọ̀rọ̀ alákọ̀ọ́kọ́ wọ́n là ń pàrọwà fún gbogbo àwọn tó jẹ́ Markaziyun àti Adabiyun wọ́n dàkún kan ṣe sùúrù gbogbo ìtí ń ṣẹlẹ̀ yìí kí wọ́n jẹ́ ká gbójú kó ń bẹ́ ìgbà wo la fẹ́ jáàdà ìpín kanu ìpín kejì nínú fídíò yẹn gbogbo tí wọ́n wí síwájú níbi àkọ́kọ́ yẹn wọ́n dàrú níbi ẹlẹ́ẹ̀kejì wọ́n wá tó challenge sí àfàwà Abdulkadir onílé márùn ìpín kan fáwọn ní níwọ̀nba àṣẹ́jú káwọn jọ sọ lábáwá tí èsì pé tíra hí á ìyẹn jẹ́ bẹ́ẹ̀. ẹlẹ́ẹ̀kejì nínú fídíò yẹn náà wọ́n tó sọ nípa ọ̀rọ̀ al-adab fawqa al-ilm wọ́n ní Mawlana Sheikh Abdulkadir onílé márùn sọ yí pé al-adab ma'a al-ilm pé wọ́n tọwọ́ bọ ṣàárù àwọn wọ́n wá lọ èsì tó wà mú wá jàwábù tó mú wá òun ni pé táwa náà káwa ní tí a ti Sheikh Adamu ṣe kápá àwọn mistake tó wà ń bẹ̀ ká máa sọ méjèèjì ní ọ̀rọ̀ gbẹ̀yìn méjèèjì mú lọ́rọ̀ láti sọ sí ẹ jẹ́ ká gbọ́rọ̀ wọn. يتعلق بهذا الرجل الذي كتبت اسمه على بسيطة صفحتي المتواضعة في فيسبوك المسمى بالفاء ونيل معه. طيب níbẹ̀ náà gẹ́gẹ́ bí ọ̀rọ̀ àkọ́kọ́ challenge true sí wọn ẹ̀yin náà ti dé dárájà ẹni tó lè sọ Arabiyyatul Fusah ẹ̀ ti débẹ̀ because lábá tẹ́yìn náà sọ yìí lábá Yorùbá ni àkọ́kọ́ ẹ̀ mà yàtọ̀ láàrin ismu àti kúníyà àti lákọ́bù gbogbo ẹ̀ ló ní isti'mal tí lábá sí máa ń lo nǹkan wọn bí táà máa ń lo mẹ́tẹ̀ẹ̀ta sí ọ̀tọ̀ọ̀tọ̀ ni fẹ́ẹ̀ tó fẹ́ sọ lábá o nínú kẹ́lìmà yẹn ẹyọ̀kan ẹni al-musamma bí onílé márùn-ún lákìn ìsìmí ọ̀tọ̀ onílé márùn-ún tẹ́ndakọ̀ yìí ó lókọ tí ń jẹ́ ó lókọ táwọn èèyàn máa bí tá bá fẹ́ lo musamma al-musamma àyẹ̀yẹ ọ̀tọ̀ ni àpèjúwe ni wípé gbogbo ọmọ ló wà nílé yìí nísìn tó ti yé gbogbo ọmọ sí wà wà gbogbo ló ní ọkọ̀ tí wọ́n ń jẹ́ láàrin wọn al-musamma ọmọ tá à ń sọ yìí o al-musamma ẹni tá à ń sọ yìí al-musamma bí Sulaiman tí ń jẹ́ Sulaiman ẹ̀bọ̀n mi yóò máa ń lo musamma sí nítorí pé látara samma yusammi tasmiyatan ẹ lọ lè wò dáadáa lówó dictionary yìí yẹn lọ wò dáadáa ìtẹ́kílẹ̀ yẹ kẹ́ ló ń bẹ́ òun ni pé wọ́n ni ar-rajulu alladhi àbí wọ́n lẹ́sẹ̀ sọ́lábà yín kí n tún play ìtí mọ̀ fáyọ́ mẹ́ ni pé kìí ṣe al-musamma lẹ́lọ al-mash'ur lẹ́lọ àbí kẹ́ lo ash-sha'ir al-mash'ur bí onílé márùn-ún ẹni táwọn èèyàn mọ̀ sí onílé márùn-ún tá a bá dákọ̀ rẹ̀ nísìnyí ibi la bá ń lo al-mashhur fún ẹ bá ní rajulun mashhur inda al-qawm aw lada al-qawm ọkùnrin yẹn hàn lọ́dọ̀ àwọn ìjọ lábá máa ń lò sí wọ́n máa ń lo mashhur sí ma'ruf wọ́n máa ń lò fún èèyàn kan àbẹ́yẹn méjì àbẹ́yẹn mẹ́ta àbẹ́yẹn mẹ́rin tí ò ní jù bẹ́ẹ̀ lọ wa kadhalika ash-sha'ir lílò tí wọ́n máa ń lo ìyẹn tẹ́ fẹ́ dákọ̀ yẹn bẹ́ sọ pé ẹni táwọn èèyàn mọ̀ sí onílé márùn-ún ẹ̀ dákọ̀ rẹ̀ ìtẹ́ni pé al-mashhur bí onílé márùn-ún nǹkan yẹ kẹ́ wí nìyẹn lágbá tẹ́ fẹ́ sọ nu tẹ́ fẹ́ tẹ́ ń pe dìbẹ́tì fún tẹ́ fẹ́ sọ nìyẹn isti'mal nǹkan yẹ kẹ́ lò nìyẹn nítorí pé àwọn elédè ní bá ti ń lo èdè wọn èyí tí màá ti ń sọ yìí tí ò bá rí bẹ́ẹ̀ bọ́ta ẹ̀ dìbọ́ǹkẹ̀